òbí ẹ̀ ó ti useless òbí ẹ̀. ẹni ó ṣe déédéé ọjọ́ orí bàbá rẹ tó lè ṣàpọ́nlé rẹ̀ bàbá ẹ̀ náà ló useless. ẹni ó ṣe déédéé ìyá rẹ tó lè pọ́nlé ìyá ẹ̀ ló useless. ọ̀ya àbá káyọ̀ bàbá Quran 18 verse 23 ọ̀ya kí lolúwa wí. àti pé olúwa rẹ paláṣẹ pé. àti pé olúwa rẹ paláṣẹ pé. ẹ kò gbọdọ̀ sí nǹkan kan àyàfi ohun ọlọ́run. ẹ gbọ́dọ̀ sí nǹkan kan àyàfi ohun ọlọ́run. àti kí ẹ ṣe rere fún àwọn òbí yín méjèèjì. kẹ́ẹ̀dẹ̀ ṣe dáadáa fáwọn òbí yín méjèèjì máa gbọ́ o. bí ọ̀kan. mọ́bọ̀ dáadáa bẹ̀rẹ̀ látara kó o kí òbí rẹ̀ dáadáa. kó o rò pọ̀ mọ́ bí ẹ kó o fi ìṣe eré àtiwá rẹ dùn òbí rẹ nínú Kùránì ni o. bí ọ̀kan nínú wọn bá dàgbà sí ọ lọ́wọ́. bí kan nínú wọn bá dàgbà tó darúgbó sọ́dún ẹ bóyá bàbá ni o àbí ìyá ni Ọlọ́run kára pé kẹ́mi wọn gùn wọn dàgbà sọ́dún ẹ. àbí àwọn méjèèjì. àbá àwọn méjèèjì àti bàbá àtìyá Ọlọ́run ní kẹ́mi àwọn méjèèjì ogún wọn dàgbà sọ́dún ẹ. o kò gbọdọ̀ ṣe sí ọ wọn. o gbọdọ̀ ṣe sí òbí rẹ. bẹ́ẹ̀ gbọ́ ìwọ tó o lè dá tẹ̀ fóbi ẹ o lè dá kúnlẹ̀ fóbi ẹ o ti ṣe sí ọ̀rẹ́ àwọn mọ̀lẹ́kà náà ń ṣe sí ọ̀rẹ́ ni kò síṣẹ́ àárẹ̀ kankan tó o lè ṣe tó fi lè gba aládà tanítọ̀ irun táǹkì àwẹ̀ táǹgbà sàkátà ń yọ ìbò lamọ̀tọ́ ló ń kó wọn kálukú sí. ìmọ̀ màkìbó ọmọ rẹ̀ dùdù sọ́lọ́ ń gbà ní àbọ̀dánù ni ṣé wọ́n mọ̀ àbẹ́mi mọ̀ mọ̀ ń gbọ́. bẹ́ẹ̀ sì ni o kò gbọdọ̀ jágbe mọ́ wọn. o gbọdọ̀ jágbe mọ́ àwọn òbí ẹ. ṣùgbọ́n kí o máa bá wọn sọ̀rọ̀ alápọ̀nlé. gbogbo Kùránì ní kó máa bá àwọn òbí rẹ sọ̀rọ̀ alápọ̀nlé. ó ti kẹ́ ìṣe Yorùbá ọmọ tó bá bóbi ẹ sọ̀rọ̀ tí ò lè kúnlẹ̀ tí ò lè bẹ̀rẹ̀ wájú òbí rẹ ọ̀rọ̀ tó ń sọ yẹ ìsọ̀rọ̀ àpọ̀nlé ó ti dọ̀rọ̀ àrífín. ṣebí Kùránì bàbá sàmúdà làbíbù wá fẹ́ bá gbogbo ayé sọ̀rọ̀ gbogbo ẹbí gbogbo òdílé ẹni wọ́n ṣe kúnlẹ̀ sórí yín pé ẹ mọ yọ ọ̀pọ̀lọpọ̀ inú ilé tó ti dàrú tọ́lọ́ ti lu àwọn àfáà yìí àwọn àfáà wa yìí láti tó bọ́lọ̀ ṣe wọ́n lu bàbá àgbẹ̀lẹ́gbẹ̀jẹ̀ àgbà bọ̀ lánàá nu gbogbo ọmọ tó jẹ́ pé wọn kò oríire mọ́ àwọn àfáà wa dẹ̀ sọdún lóríire gbogbo ọmọ tó jẹ́ pé ẹrú ni bàbá àgbàlagbàdì àgbà wọ́n sì sọdún ọmọ gbogbo ọmọ tí ò sóríire kankan nú ayé wọn wọ́n dẹ̀ sọdún lóríire. ẹ bẹ gbọ́ ẹni yóò gùn àbáwọ̀ Abíọ́dún Adéyẹmí wọ́n ní tí àwọn bàbá wọn wí wọ́n lọ́ra méjì fi gbé ọmọ tó ọmọ láyé ẹni èso ọmọ ká kúrò àṣọ. àti kí o rẹra rẹ lẹ̀. Kùránì ni o Kùránì ni kò rẹra rẹ nílẹ̀ ẹ jọ nígbà tí Olúwa gẹ́ ní ká rẹra wa ńlẹ̀ sẹ́ni tí ní ọ̀rẹ́ rẹ̀ ńlẹ̀ sí yọ̀ ọ̀nà rẹ báyìí ni ẹni tí wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ ńlẹ̀ yóò bẹ̀rẹ̀ ni yóò kúnlẹ̀ ni ìyẹn ní ipò gbàgbọ́ yẹn tí Kùránì sọ nso. kó rẹra rẹ lẹ̀ létí àánú. ẹ bá gbọ́ àti kí o máa sọ pé Olúwa. mo ń bọ̀ Olúwa ní kó rẹra rẹ lẹ̀ níta àánú kó o ṣe báyìí. yes ma ayakumullah fáfá rẹ bá mi èmi Ọlásùnkànmí Àkànmú ṣé bá nẹ̀rọ wájú ìyá mi sá kò lè ṣẹlẹ̀ nígbà tí mi fẹ́ sórí burúkú bíi tí tàánú àbí ìṣó. kí o máa sọ pé Olúwa bá mi kẹ́ àwọn méjèèjì gẹ́gẹ́ bí wọ́n ṣe kẹ́ mi nígbà tí mo wà kékeré. ìṣó. Olúwa yín ló mọ ohun tí ó ń bẹ nínú ọkàn yín. máa gbọ́ àfa iná láàyò tá abúdé aláàní ìyàtì mọ́ láàyò tí alálẹ̀ àmọ́lì lìánà ní ìyàtà abúlákùnmínà lè àmọ́lì láàrin ìyá òfin ẹ̀bùn tí wọ́n lè fún yàn látara aṣẹ́ látara àníyàn rẹ tó bá dá wọn máa kó fún ẹ. ètò ìdánwò orí burúkú tá ìdánwò yẹn bàbá sàmúdà làbíbi wọ́n fẹ́ẹ́ tó dídí inú ilé tó jẹ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n bẹ́ẹ̀ àwọn onímọ̀ ni wọ́n bẹ́ẹ̀ àwọn ọlọ́pọlọ ni wọ́n bẹ́ẹ̀ àwọn làákàyè ni wọ́n bẹ́ẹ̀ àwọn olówó ni wọ́n bẹ́ẹ̀
àwọn táwọn tó jẹ́ pé èèyàn rẹ ló bí wọn ní bẹ́ẹ̀ èṣù dẹ̀ lọ tẹ́sítì wọn ọ̀gá wa wá fẹ́ ṣàtúnṣe ibẹ̀ ẹjọ́ sáyà nìkan ni wọ́n kà sọ̀rọ̀ nìkan ni wọ́n sọ sọ̀rọ̀ kan nìkan ni wọ́n sọ ajánẹ́sí àgbà mi ní wẹ́ẹ̀tì sọ̀dà sọ̀rọ̀ nìkan ni wọ́n sọ wọ́n wá fi ìtẹríba àkọ́kọ́ la Rasulullah sallallahu alaihi wasallam man wada'a nafsahu rafa'ahu Allah kàdísì yẹn ni àbí wẹ́rẹ́ sẹ́yìn ni orí ń ta yìí ni ẹ̀yin ọ̀dẹ́ ìlànà sọ pé bàbá kìrìsìtẹ́nì ṣe yọ̀ wọ̀ náà ṣé bàbá ńlá bàbá yín lọ́dẹ̀ iná tí ó wọ̀ ẹ rí i pé ní mọ́sáàsì mo ti ṣe prógámù yìí mọ́sáàsì wà rẹ Ọlọ́run ti blẹ́sítà rẹ̀ tán o ibẹ̀ láti jókòó yìí o iná rẹ̀ kéékèèké yìí o àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí lájọ kọ́ o ẹ rí báyìí mọ́sáàsì ilé àná ni wọ́n blẹ́sítà rẹ̀ tán pẹ̀lú ògùn Ọlọ́run tí ó bá ìdìwọ̀ yìí ọ̀la gíláàsì ó tún ti débẹ̀ gbogbo ojú wíńdò ní ó ti kún fún gíláàsì àwọn kìrìsìtẹ́nì lájọ kọ́ àwọn olóríire yẹn lájọ kọ́ àwọn kìrìsìtẹ́nì lájọ kọ́ sílì táwọn ẹni sìn olóríire kan nù kìrìsìtẹ́nì òní ọ̀rọ̀ gbogbo sílì a ní the best of bíi 60 something to 70 èèyàn kan ló dáhùn fún gbogbo táìsì tá a lò fún lẹ́lẹ́yìn èèyàn kan ló dáhùn fún kìrìsìtẹ́nì dẹni kìrìsìtẹ́nì dẹni kọ́ ló má bàtà ní kankan nu wọn jẹ́ kí ni pírọ́blẹ́mù yìí àfa yàtọ̀ fún alúfàáfà lẹ́yìn ẹ̀ kì í sáfà o níjọ́ tí Olúwa rán Musa sí Farao alayhi salatu wa salam gbọ́kùnrin wa sísúsú tọ́tọ́ a níjọ́ tí Olúwa rán Mósè sí Farao ẹ̀gbọ́n tó lòun sọ fún ni gbogbo ẹni tí ó bá ṣe wáàsí tí ó bá jí sí Ọlọ́run tí ó bá ti gọ̀ ó lè rábọ̀ rẹ̀ kankan jẹ́ fọlọ́run ẹni bá jí sí Ọlọ́run tó lòun gbọ́ Olúwa ní sí àbílà àfìrí ọ̀nà àyà kìíní 23 bò 24 irọ́ ni Olúwa ní ìrẹ́ Mósè ìsàbí ìnáwó tọ̀gá ebi mo fẹ́ lọ ní pé ẹnu ọba sọ̀rọ̀ bóyá yóò ẹnu ọfi sùúrù bá sọ̀rọ̀ bóyá Fáráò gbọ̀n tí. kọ́ọ́lá láyìnú Súrátù Tọ́há àyà 43 Olúwa ní bisimilahi rahman rahim ọ̀yà lọ sí àyà 43 ọ̀ka yóò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹ wá bí ẹ lọ ọmọ bí ẹ ṣe máa ń ṣe wá sí ẹni tó fẹ́ pèyè sí tọ́lọ́hún kì í wẹ ẹ̀hàn lẹ́tẹ̀yìn òkú tàbí ṣe dáwà yìí ẹni tó fẹ́ pèyè sí tọ́lọ́hún kò ní í mọ̀ta yóò gbà pé kìrìsìtẹ́nì ọ̀rẹ́ ẹ̀hún ni oníṣẹ̀ṣì ọ̀rẹ́ ẹ̀hún ni ẹni tí ò ṣe ṣẹṣẹ kò ṣe kìrìsìtẹ́nì ọ̀rẹ́ ẹ̀hún ni ẹni tí ń ṣe yàtọ̀ sí tiẹ̀ gẹ́ lọ fẹ́ bá sọ̀rọ̀ Ọlọ́run. Thank you ọmọ aráàbí for this fine dúró tó yẹ àwọn ní ẹ̀kọ́ yìí o àwọn kìrìsìtẹ́nì àwọn obìnrin kìrìsìtẹ́nì wọ́n donate 5 million naira fún mosque Omuaran wọ́n donate 5 million fún mosque Omuaran èyí tá à ń sọ fún gbogbo àwọn èrè wọn 5 million 7 million wá kéré ní owó ni
nígbà tí olúwa ń rán Mósè sí Fáráò olúwa ní sí àbúrò ilá Fáráò ìnáwó tọ́gà fákùlálàwù káwọlálà yìí náà làálàwù yàtọ̀sẹ̀ kára àwọn yàgàṣà ó ti rí yọ bẹ́ẹ̀. ẹ máa gbọ́ o gbogbo ẹ̀yin àfa alágídí wèrè tán kírètì never anybody kẹ́lẹ̀ mà kórì yóò pé kí ó tẹ́ kí ò yé agídí wèrè lẹ́ ń lò ìfẹ́ ẹnu la fi ń ṣe dáwà ìfẹ́ ẹnu la fi ń ṣe wáàsí kì í ṣe ń tọ́lọ́rin yín nìyẹn. Fáráò gẹ́gẹ́ tí gbogbo ayé mà pé ọ̀tá Ọlọ́run ni làánẹ́tù láyà lẹ́yìn àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe kò sẹ́ni tó lè ṣàdúrà fún Fáráò tó ti bẹ́ẹ̀ olúwa ní rẹ̀ Mósè ọ̀yá mò ń gbé yóò bẹ́ẹ̀. olúwa ní rẹ̀ Mósè ẹ̀yin méjèèjì ẹ lọ sí ọ̀dọ̀ Fáráò náà. ẹ máa gbọ́ o Mósè àti Áárónì nìyẹn o. dájúdájú ó ti ṣe ìgbéraga. ọ farabalẹ̀ ọmọ fi sùúrù wí olúwa ní ẹ̀yin méjèèjì ìyẹn Mósè àti Áárónì ọ̀yá ẹ̀yin méjèèjì ẹ lọ sí ọ̀dọ̀ Fáráò náà. Mósè àti Áárónì nínú Hárúnà Mósè àti Áárónì olúwa ní ẹ̀yin méjèèjì ẹ lọ sọ́dọ̀ Fáráò. dájúdájú ó ti ṣe àgbèrè. ó ti ṣe àgbèrè. wọ́n ní olúwa ní Fáráò ti ṣe àgbèrè ìyẹn ni pé ó ti kọjá àlà ó ti wú gàṣọ lọ́hùn tó ti bẹ́ẹ̀ ọlọ́run ọba tó ní Fáráò gẹ́gẹ́ mà kó ti ṣàgbèrè ó ti gara sọ́lọ́hùn ó ti wàrí fi sọ́lọ́hùn ọlọ́run tó rán ànábì rẹ̀ sí i. ìwọ dìdìrín kan mo lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel òpònú àfáà kan àti ti padà gbọ́ pé òkèwú ó lè mi sí lọ́dọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel olóríire yẹn ẹni tí ò ní bàjẹ́ láíláí ẹni tí ń rí àwọn ayé lẹ́kún ó ń dùn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ń dùn anybody nínú kọ́nà má bàtí ẹ̀jẹ̀ láíláí ó ní mo ṣe lọ ọdún ẹ̀ sọ́dọ̀ ẹ̀yìn olórí burúkú tí bẹ́jẹ́ pé ẹ̀ lè fún mùsùlùmí ló ń jẹ àwọn tí wọn ò lè fún mùsùlùmí ló ń jẹ sọ́dọ̀ ẹ̀ tí ẹni máa wá ìwọ́n tó yẹ pé ò lè fún mùsùlùmí lásán ò lè fún ló ń jẹ òun expect mi dey play ó lè rí mi tẹ olúwa ní ìrẹ Mósè àti Áárónì ẹ̀yin méjèèjì ẹ máa lọ sọ́dọ̀ Fáráò torí pé kí ni ó ti ṣe àgbèrè. kí ẹ̀yin méjèèjì bá a sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. mi gbọ́n tó wí. kí ẹ̀yin méjèèjì bá a sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ̀yin àfa alágídí ẹ̀ súnmọ́ bí o olúwa ní ìrẹ Fáráò ìrẹ Mósè àti Áárónì ẹ lọ bá Fáráò kẹ́yìn méjèèjì bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn àfáàyẹ ní kẹ́bọ́ọ̀dì kẹ́wàá dìbọ́ǹkì àyà yìí kẹ́wàá dìbọ́ǹkì ẹ̀ ṣèbó lódùmarè mọ̀ pé Fáráò ti ṣàgbèrè ó ti kọjá àlà tó ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ àlẹ́bí Ọlọ́run sí ó tún wá ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ sẹ́yìn ọ̀kan àyà yẹn nu Kùránì ni. Ògúnléyè Solomon sẹ́ẹ̀kan ní nso. ó lè jẹ́ pé yóò ronú tàbí kí ó bẹ̀rù. ẹ máa gbọ́ o ẹ wọ̀rọ̀ Ọlọ́run o olúwa ní ìrẹ Mósè àti Áárónì mo rán sí Fáráò ẹ bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lè padà ronú ọ̀kọ́ bẹ̀rù Ọlọ́run kí ni pírọ́blẹ́mù yín bàbá ṣe amádẹ́yìí làbíbù ìjọba kìnìún àgbájì ṣe wà mọ́dá. ṣé wà mọ́dá. ìjọba alágbájì ṣe wà mọ́dá. sàlékún ọlá fàlùfàwà. kìnìún àgbájì ṣe wà mọ́dá. ìjọba alágbájì ṣe wà mọ́dá. sàlékún ọlá fàlùfàwà. kìnìún àgbájì ṣe wà mọ́dá. ìjọba alágbájì ṣe wà mọ́dá. sàlékún ọlá fàlùfà. kìnìún àgbájì ṣe wà mọ́dá. ìjọba alágbájì ṣe wà mọ́dá.
ṣàlékún ọlá fàlùfáà ṣèwú làbíbù wòlíì Ọlọ́run ìjọba alágbàjì wòlíì Ọlọ́run bàbá alárẹ̀mú wòlíì Ọlọ́run ṣàlékún ọlá fàlùfáà ṣèwú làbíbù kìnìún àgbàjì ṣe ìjọba alágbàjì ṣe ṣàlékún ọlá fàlùfáà. torí náà ẹ̀yin àfa alágídí yẹn lọ yẹ tí ayé wò agídí lẹ́bí ń ṣe dáwà Fáráò gẹ́gẹ́ tọ́lọ́ngẹ́mọ̀ pọ̀ tá àwọn ni Olúwa ní kí Mósè àti Árónì ọlọ́ọ̀bẹ̀ ẹ bá sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fẹ́ ṣe wáàsí fún yẹn ẹ fẹ́ báyọ̀ sọ̀rọ̀ lọ́ọ̀ ń kírètì iná ta ló sọ fẹ́ yìí gẹ́gẹ́ pé wà nìjẹ́ náà bẹ́ẹ̀ ni